الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول المصنف رحمه الله: الفرع الثاني اختلف في وجوب نية عدد الركعات. وني يقع قنبلان فقهاء المالكية nípa pé ṣé ṣíṣe àfihàn irú àníyàn ìjọsìn tá a fẹ́ ṣe ó bùkátà ká ṣe àfihàn nínú àníyàn wa iye rákà tí ń bẹ nínú sọ̀láàtì tá a fẹ́ ṣe bí ẹni tó fẹ́ ṣe sọ̀láàtù dhuhr yóò dàníyàn kó ń fẹ́ ṣe sọ̀láàtù dhuhr. a ti sọ wípé kò tó kọkàn dàníyàn pọ̀ fẹ́ ṣe sọ̀láà torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innamal a'malu binniyat. gbogbo ṣẹ́ kò ní jẹ́ ní tó lálàáfíà ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà àfi kó ní àníyàn. Ànábì ó wá dúró bẹ́ẹ̀ ńṣe ló sọ pé wa innama likulli imri'in ma nawa. àwọn olùmọ̀ sọ pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí ó tọ́ka sí bó ti ṣe jẹ́ òfin pé gbogbo iṣẹ́ ìjọsìn tá a bá fẹ́ ṣe àdàníyàn fún. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ń jẹ́rìí lórí wípé iṣẹ́ ìjọsìn tá a fẹ́ ṣe pàtó a gbọ́dọ̀ ṣàfihàn rẹ̀. nísìnyí lápèjúwe sọ̀láàtùl maghrib ńlọ fẹ́ ṣe, ìgbà tó fẹ́ dàníyàn sínú ẹ̀mí rẹ̀ sínú ọkàn rẹ̀, ọkàn ní sọ pé mo dàníyàn láti ṣe sọ̀láà, mo dàníyàn láti ṣe sọ̀láà, ó ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn tọ́ka sí. ṣùgbọ́n nígbà tó bá tó yan pàtó wípé sọ̀láàtù báyìí lọ fẹ́ ṣe, ìlẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tọ́ka sí. ìyẹn ni pé kò tó nígbà tí wọ́n darapọ̀ mọ́ jàmáà kọ̀ọ̀kan dàníyàn pọ̀ fẹ́ ṣe sọ̀láà, ó dàníyàn pọ̀ fẹ́ ṣe sọ̀láàtul maghrib. ṣé sọ̀láàtul maghrib tá a wá wí o tó pè fún kí ìmáàmù náà kó ṣàfihàn pé ìmáàmù lòun, tó pè fún kí máàmù kó náà ṣàfihàn pé máàmù lòun, àti sọ eléyìí kọjá. a sọ wípé síbẹ̀síbẹ̀ kò pè fún pé kó o dárúkọ ọjọ́ àtọjọ́ oṣù àtẹ̀yìn lè máàmù wo àti mọ́sálásí wo ló ti fẹ́ ṣe sọ̀láàtì, kò sẹ́ni tó bẹ̀ ọ́. eléyìí tí ó jà náà ni pé kó o dàníyàn pé o fẹ́ ṣe sọ̀láàtul maghrib, o fẹ́ ṣe sọ̀láàtul isha, o fẹ́ ṣe sọ̀láàtul subh, o fẹ́ ṣe sọ̀láàtul dhuhr, o fẹ́ ṣe sọ̀láàtul asr. tó bá ti ṣe báwọn ó ti tó wá pè fún pé kó o tún fi kún àníyàn rẹ náà pé o dàníyàn pé o fẹ́ ṣe sọ̀láàtul maghrib rákà mẹ́ta ni, o dàníyàn pé o fẹ́ ṣe sọ̀láàtul isha rákà mẹ́rin, o dàníyàn pé o fẹ́ ṣe sọ̀láàtul fajr rákà méjì ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyapa ẹnu láàrin àwọn fuqaha al-malikiyya wọ́n ní sí ọ̀ràn yẹn ká dàníyàn iye òǹkà rákà tí ń bẹ nínú sọ̀láàtì tá a fẹ́ ṣe. ó ń bẹ nínú ẹni tó pé bẹ́ẹ̀ ni, ó sì ń bẹ nínú ẹni tó ní pé bẹ́ẹ̀ kọ́. ẹni tó ní bẹ́ẹ̀ ni ó ní nítorí ká lè bá ṣe ìyàtọ̀ láàrin sọ̀láàtì ẹni tó wà nílé àti sọ̀láàtì onírìn àjò. torí pé a ti mọ̀ pé gbogbo sọ̀lẹ́ tó bá jẹ́ ní rákà mẹ́rin mẹ́rin, nígbà tó onírìn àjò ó bá ṣe rákà méjì méjì ló wọ́n máa ṣe. àwọn ẹni tó ní bẹ́ẹ̀ kọ́, àwọn sọ pé ó ti tó láti dá sọ̀láàtì tá a fẹ́ ṣe mà pàtó nígbà tí orúkọ sọ̀láàtì ń bá ti wà nínú àníyàn tá a ní sẹ́mi wa, tá a ní sọ́kàn wa. wọ́n ní kí láǹfààní ìyapa yìí? wọ́n láǹfààní tó wà ń bẹ̀ òun náà ni sọ̀láàtì ẹni tó ṣe wípé ó
ó bẹ̀rẹ̀ sọ̀láàtì rẹ̀ pẹ̀lú àníyàn pé sọ̀láàtì onírìn àjò ló ń fẹ́ ṣe, sọ̀láàtì onírìn àjò ló ń fẹ́ ṣe, ló bá pé sọ̀láàtì rẹ̀. àbọ̀dá níyàn pé sọ̀láàtì ẹni tó wà nílé ló ń fẹ́ ṣe, ló bá sálámà lẹ́yìn rákà méjì. tó bá jẹ́ pé a bá sọ pé kó o ṣàfihàn iye rákà sọ̀láàtì tó fẹ́ ṣe nínú àníyàn rẹ̀, ẹni tó dà níyàn pé sọ̀láàtì onírìn àjò ló ń fẹ́ ṣe ńlọ bá gbàgbé ṣe sọ̀láàtì ẹni tó wà nílé, a sọ pé yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá sálámà fún gbígbàgbé tó gbàgbé ṣàfikún nínú sọ̀láàtì rẹ̀. a sì sọ pé tó bá jẹ́ pé ẹni tí ó wà lórí ìrìn àjò iná ló dá níyà wípé òun fẹ́ ṣe sọ̀láàtì òun ní rákà mẹ́rin, sọ̀láàtì dhuhr, sọ̀láàtì al-asr, sọ̀láàtì al-isha. ìgbà tó wá dórí rákà méjì ló bá dárò pé kó wọn sálámà, kí la sọ? a sọ pé sọ̀láàtì rẹ̀ ò tí pé, a sọ pé sọ̀láàtì rẹ̀ ò tí pé nítorí pé àníyàn kí ló dá? àníyàn pò ń fẹ́ pé sọ̀lá. ìgbà tó wá ṣe rákà méjì sọ̀láàtì rẹ̀ ò tí pé, bọ́ fẹ́ kó ṣe pọ́ nírìn àjò náà. ṣùgbọ́n àti bá àti bí eléyìí tó dọ́gba jù wọn náà nípa bùkátà láti sọ iye rákà ti sọ̀láàtì tá a fẹ́ ṣe, torí ìmọ̀sí gbogbo àwọn mùsùlùmí òun náà ni pé iye àwọn rákà kọ̀ọ̀kan tó wà nù sọ̀láàtì kọ̀ọ̀kan kò sí nínú tó pamọ́ sí wa. so ohun tá a ti máa ní kò bùkátà kó ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe àfihàn pé iye rákà báyìí ní sọ̀láàtì tó fẹ́ ṣe. tó bá sì jẹ́ pé náfìlà ló bá fẹ́ ṣe, a ti rí nínú hadith Abdullah ibn Umar radiyallahu anhuma wa nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní salatul layli mathna mathna, sọ̀láàtì tá a máa ń ṣe lóru tó jẹ́ náfìlà rákà méjì sálámà, rákà méjì sálámà ni. wáyé o tó bá jẹ́ pọ̀ sánà làbá ń ṣe ń kọ́, alákọ̀ọ́kọ́ hadithi òun wà nù Sahih al-Bukhari àti Muslim. hadithi mi tún wá wá látọ̀dọ̀ Abdullah ibn Umar marfu'an wa mawqufa, ó wá ní pọ́rọ̀ ànábì ni ó tún wá pọ́rọ̀ ibn Umar ikú ànábì sallallahu alayhi wa sallam sọ pé salatul layli wan nahari mathna mathna, àwọn sọláàtì tá à ń ṣe lóru àti ọ̀sán rákà méjì méjì làwọn náà. àǹfààní tó wà ń bẹ̀ ó bùkátà pé kò dàníyàn iye rákà tó fẹ́ ṣe, torí ká ti mọ̀ pé wá pé náfìlà náà ló bá fẹ́ ṣe òru ni àbí lọ́sàn-án rákà méjì sálámà, rákà méjì sálámà. tó bá ṣẹlẹ̀ pé ó ti wá ń bá náfìlà rẹ lọ ó wá dìde lọ sí rákà ẹlẹ́kẹta, ní tó ṣe ni pé wàá padà tó bá ti rántí, wàá padà sórí ìjókòó láti ṣe tashahhud, láti sálámà. tó bá ti wá ṣe tashahhud tó sálámà ó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí àfikún tó gbàgbé ṣe, nítorí àfikún tó gbàgbé ṣe. tó bá jẹ́ lóru náà ni wàá padà sórí ìjókòó, wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá sálámà nítorí àfikún tó gbàgbé ṣe. hadith kan wá látọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha tó ṣe pé al-Imam al-Bukhari àti Muslim gbé jáde. wọ́n ní Aisha ń sọ pé báwo ni anabi sallallahu alayhi wa sallam ti ṣe máa ń ṣe sọ̀láàtì wọn lóru. wọ́n lẹ́nu bí ó ṣe rákà mẹ́rin, la tas'alu an husnihinna wa tulihinna, má béèrè báwo ni àwọn rákà mẹ́rin yìí, má béèrè báwo ni àwọn rákà mẹ́rin yìí báwo ni wọ́n ti ṣe rẹwà tó, wọ́n sì béèrè báwo làwọn rákà mẹ́rin yìí báwo ni wọ́n ti ṣe gùn tó, má béèrè báwo ni wọ́n ti ṣe rẹwà tó, wọ́n sì béèrè báwo ni wọ́n ti ṣe gùn tó. yóò tún wá ṣe rákà mẹ́rin, má tún béèrè nípa báwo ni àwọn rákà mẹ́rin yẹn báwo ni wọ́n ti ṣe rẹwà tó àti báwo ni wọ́n ti ṣe gùn tó, kó tó wá ṣe rákà mẹ́ta ní sọlátul witr. kí la fẹ́ gbọ́yé nínú hadithi yìí?
ṣé a gbọ́ yé pé Ànábì sallallahu alayhi wa sallam yóò kọ́ sí rákà mẹ́rin papọ̀ kó tó di kó ṣe tashahhud kan kó tó sálámà, yóò tún ṣe mẹ́rin papọ̀ kó tó ṣe tashahhud kan kó tó sálámà, gẹ́gẹ́ bí àwọn kan ṣe gbọ́ yé dókítà máa ń ṣe qiyamu Ramadan àbí salatu tarawih, wọ́n ṣe mẹ́rin kó tó sálámà, wọ́n tún ṣe mẹ́rin kó tó sálámà. wọ́n á sọ pé nítorí hadithi yìí ni hadithi ummul mu'minin Aishata radiyallahu anha. àbí níta gbọ́yé nínú hadithi náà ni pé máa ń ṣe rákà mẹ́rin, yóò ṣe méjì yóò sálámà, yóò tún ṣe méjì yóò tún sálámà. tá a bá fi méjì tá a fi kún méjì, tó bá ti di pópó mẹ́rin, yóò wá jókòó, yóò wá sinmi. nígbà tó bá sinmi tán, yóò tún dìde, yóò ṣe méjì, yóò sálámà, yóò tún ṣe méjì, yóò tún sálámà. ó tún ti pé mẹ́rin míì, yóò tún sinmi kó tó wá ṣe sọ̀látul witr. ẹlẹ́ẹ̀kejì òun ló ṣe déédéé nítorí àwọn àdí tó pọ̀. ìdí alákọ̀ọ́kọ́ òun náà nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo ẹ̀kọ́ tí bá ń kọ́ àlùmà òun fúnra ara rẹ̀ kì í takò, nítorí pé ẹni àwòkọ́ṣe lolúwa ṣe. ẹni àwòkọ́ṣe kì í takò tí ó kọ́ àwọn èèyàn kọ́ṣe rẹ̀ lórí ẹ̀. àyàfi kẹ́rì ọwá nípa pé léyìí jẹ́ tiẹ̀ yàtọ̀ sí tàwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú àwọn mùsùlùmí. àwọn nǹkan tó sì jẹ́ pẹ́rì wá lórí pé ti ànábì nìkan ni yàtọ̀ sáwọn ọmọlẹ́yìn rẹ̀ nínú àwọn mùsùlùmí, ẹ̀rí ṣàfihàn wọn ńṣe nírú wọn sì pọ̀ jù lábala ìgbéyàwó. àwọn nǹkan tó jẹ́ àdáyanrí fún Ànábì sallallahu alayhi wa sallam yàtọ̀ sáwọn àlùmà khususiyyatun nabi, ó pọ̀ púpọ̀ ságbọn ìgbéyàwó. gẹ́gẹ́ ṣe rí i pé Allahu azza wa jal wọ́n láwọn gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. wọ́n fẹ́ kó ṣe pé òfin ṣẹ̀ríà dá lórí wípé ó lè kọ̀ obìnrin kan torí kó lè bá fẹ́ lómi. ṣùgbọ́n a ti mà pípé ojú ní rójú sànù. tó o bá kọ̀ obìnrin kan nítorí kó lè fẹ́ lómi, ó ní ọba ti dáa jù, nítorí wípé eléyìí ó ti ná gbogbo ìtọ́ wọ́n jù nínú ọjọ́ ayé rẹ̀ lọ́dọ̀ rẹ̀. pàápàá jùlọ tó bá pọ̀ fẹ́ kọ̀ fẹ́ lómi lẹ́yìn ìgbà tó ti lọ ọdún gbọọrọ pẹ̀lú rẹ̀. tó bá kọ̀ lẹ́nu ìsìn tó ní kó wọn máa lọ torí pé ó tún fẹ́ fẹ́ ọmọdé mi, bóun ní kó wọn ti ṣẹ̀ṣẹ̀ rà rẹ̀. pàápàá jùlọ tó bá pé iye obìnrin tó ní wọ́n ti pé mẹ́rin, wọ́n á fẹ́ kọ̀ọ̀kan fẹ́ mi. Olúwa Ẹlẹ́dàá wa gbà ọ́, ṣùgbọ́n má gbàgbé àánú. Olúwa gbà pé kó fẹ́ tayọ mẹ́rin, ṣùgbọ́n Ànábì sallallahu alayhi wa sallam Olúwa gbà fún pé lè fẹ́ tayọ mẹ́rin. ṣùgbọ́n nígbà tí ó dé ipò kan nínú ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Olúwa ló tó bá wọn, àgbà kó fẹ́ lómi mọ́. ó tó bá wọn, àgbà kó fẹ́ lómi mọ́. nínú àwọn nǹkan tó tún jẹ́ àdáyanrí fánàbì sallallahu alaihi wasallam níbi tí kìí ṣègbéyàwó, òun náà ní pé qiyamul layl, ẹ rí i pé lọ́dọ̀ tiwa náfìlà ni, sunnah ni. tó bá ṣe ọgbàládá, tó bá ṣe kò sẹ́ṣẹ̀ kankan tí wọ́n kọ̀ fún. ṣùgbọ́n ṣe ni lójú kòkòrò ká ṣe, gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ṣe sọ fọ́kàn náà àwọn sàhábà wípé ẹni dáadáa onílágbájá tó bá yẹ ní pé kìí jí lóru ṣe sọ̀lá. àwọn ń ṣe lójú kòkòrò ni pé kó tẹ̀síwájú kó máa jí lóru kó máa ṣe sọ̀lá. ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn ni kó wọ́n jí lóru kó ṣe qiyamul layl. ní agbọ́n ìgbéyàwó, nínú nǹkan tó tún jẹ́ tànàbì sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn àlùmọ́ rẹ̀, ó náà ní pé tí obìnrin kan bá múra rẹ̀ wá bá nàbì
sallallahu alaihi wasallam kó tó di pé Olúwa ló tó bá wọn tó bá sọ pé òun fi rọ̀ òun fún ànábì tánàbì wa sọ wípé òun gbà tó bá ti wà ànábì tánàbì bá ti gbà á ó ti dìyàwó ànábì kò bùkátà ń sọ yìí eléyìí jẹ́ tá ànábì yàtọ̀ sáwà ló mọ̀ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ gbogbo àwọn òfin eléyìí tí bá ti ń wá nínú ṣẹ̀ríà yìí bó ti ṣe kárí ànábì lọ kárí àlùmọ̀ tánàbì bá ní ẹ ṣe nǹkan báyìí òun náà yóò ṣe tó bá ní kẹ́ pa nǹkan báyìí tì òun náà pa tì torí de eléyìí ànábì ò ní sọ fún wa pé salatul layli mathna mathna kó wọn máa wá sí salatul layli ruba'a ruba'a mo rò pé yé wa kìí takò nǹkan tó bá fi pa wá láṣẹ àfi kẹ́rì ọ wa báwo wá ni wọ́n sì wá gbọ́ yé ń bẹ̀ wọ́n pé rákà mẹ́rin wọ́n ṣe papọ̀ ni so àgbọ́yé tí ò ṣe déédéé nù. ẹlẹ́kejì òun náà ní pé ó wá nínú Sahihi Muslim hadithi kan tí ó jìnnà sí eléyìí níbi tí Aisha ti ṣe àlàyé gẹ́lẹ́ wípé bá Ànábì ṣe máa ń ṣe rákà mẹ́rin mẹ́rin mẹ́ta tó ń wí hàn ó ní pé yóò ṣe méjì yóò tún ṣe méjì yóò jókòó yóò tún ṣe méjì yóò tún ṣe méjì yóò tún jókòó sinmi kó tó wá ṣe mẹ́ta. so a sì ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà tí ọ̀rọ̀ kan bá dojú sú ni tí ìtumọ̀ tí wọ́n gbà lérò lára rẹ̀ ò bá hàn tàbí wá rí ẹgbà wá mi tó ń ṣàlàyé rẹ̀ a gbọ́dọ̀ dìmú lọ́wọ́ méjèèjì torí pé òun ni wọ́n máa ṣàlàyé tí ò yé wa tó a ti ṣàlàyé léyìí sínú tírà wa Baghiyatun Najati wal Falah gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé hadith mi tún wá tí ó jìnnà rárá sílẹ̀ yìí nínú Sahihi Muslim látọ̀dọ̀ Aisha yìí kan náà tó a gbọ́ yìí kí wọ́n ní wọ́n ń gbé ká tó ń kó àwọn èèyàn sí wàhálà ẹ̀sìn rákà kan ẹ̀ tún ṣe kejì ẹ̀ tún ṣe kẹta ẹ̀ tún ṣe kẹrin kẹ́ tó ṣe tashahhud kẹ́ tó sálámù. a sì ti mọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà yìí pé al-mufassalu yaqdi 'ala al-mujmal tẹ́lẹ̀ kan bá wà tó ń ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ọ̀rọ̀ òun ni ó máa ṣèdájọ́ lórí èyí tó ṣe wípé wọ́n ta ń kókó torí ìtàn ta ń kókó kò lè yé wa àfi ká padà sídìí ibi tí wọ́n ti ṣẹ̀fọ́ sí wẹ́wẹ́ eléyìí ń jẹ́ báwọn torí di eléyìí tó bá ti dìde lọ sí rákẹ́lẹ̀ kẹta wàá padà sí ìjókòó ọwọ́ àlọ́ tó fẹ́ ṣèkan kún kọ̀tọ́ tó bá mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n sọ pé mọ̀ọ́mọ̀ fi kún sọ̀lá ẹni tó bá sì ti mọ̀ọ́mọ̀ fi kún sọ̀lá batalat sọ̀látù rẹ̀ bàjẹ́. torí di eléyìí àwọn Hanafiya nínú madhabu wọn wọ́n ní tó bá gbàgbé bẹ́ẹ̀ tó bá fi rákà kan kún náfìlà tó di mẹ́ta ò gbọ́dọ̀ jókòó ó tún fi rákà kan kún wọ́n ní àdìsí kan wà pé nuhitu anil butayra wípé wọ́n kọ̀ fún mi láti máa fi náfìlà ẹyọ̀kan ṣe láti máa fi rákà ẹyọ̀kan ṣe náfìlà ọ̀rẹ́lẹ́yìn ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ló sọ fún wa ó ní salatul layli mathna mathna sọláàtì òru rákà méjì tẹnìkan lóyún bá tí wọ́n ń ṣe sọláàtì bọ̀ wa khafa al-fajr tẹ́rù wọn bá pé kálífàjárì ọmọ yìí ọmọ ńlọ́wọ́ falyusalli rak'atan kó wá sí rákà kan tutiru lahu ma qad salla yóò jẹ́ wítìrì fún gbogbo ohun tó ti ṣe rákà kan tọ̀rọ̀ pé wọ́n kọ̀ fún mi láti máa fi rákà ẹyọ̀kan ṣe náfìlà kọ̀ọ̀kọ̀ mú torí kó àdìsí tó fẹsẹ̀ rìn lẹ́tàkù eléyìí ń jẹba wọn ni wa man dakhala fi salati al-jumu'ati fayadhunnuha dhuhran aw bil-'aks wọn ní ìgbà táwọn sọ pé sáfìyè òǹkà rákà á máa fi kún àníyàn náà kan wà bá ní fi kún nínú ibi tá a tún ti ráǹfààní ìyapa yìí ó lẹ́ni tó bá bẹ̀rẹ̀ sọ̀látul jumu'ah
tó á dà níyàn pé rákà mẹ́rin tó rò pé sọ̀látù dhuhr, abẹ́ni tó bá dà níyàn sọ̀látù adh-dhuhr tó wá pè rákà méjì tó rò pé sọ̀látù oní sọ̀látù al-jumu'ah, ẹni tó dà níyàn sọ̀látù al-jumu'ah tó wá pè rákà mẹ́rin kí ni ó sì sáà nìkan máa bá lọ títí tó fi pé mẹ́rin, kò gbọ́dọ̀ bá lọ títí tó fi pé mẹ́rin, kò gbọ́dọ̀ bá lọ títí tó fi pé mẹ́rin. Ó ti wá ṣàṣìṣe torí àníyàn rẹ̀ kò sí rẹ́gí pẹ̀lú sọ̀láàtì rẹ̀, láti pé sọ̀láàtì kò nítumọ̀, kìí ṣe sọ̀láàtì al-jumu'ah ní í ṣe. Bẹ́ẹ̀ ni tó bá dà níyàn sọ̀láàtì dhuhr tó wá pè rákà méjì, ó ti rò ó sí sọ̀láàtì al-jumu'ah, láti pé sọ̀láàtì rẹ̀ náà lè mú, nítorí pé sọ̀láàtì dhuhr kìí ṣe rákà méjì, pàápàá jùlọ fẹ́ni tí kìí ṣe onírìn àjò. Tẹ́lẹ̀ náà ẹni tó ṣe sọ̀láàtùl jumu'ah nígbà tí ẹnìkan máa dà ní àyè rákà ọmọ tó á ní rákà mẹ́rin, ṣé àníyàn sọ̀láàtùl jumu'ah lọ́dà? Láìláì, láti pìlẹ̀ gan sọ̀láàtù dhuhr lọ́dà níyàn, kọ́ gbàgbé ẹ̀, eléyàn fẹ́ gbára gbóná náà ni. Bákan náà ẹni tó ṣe sọ̀látù dhuhr tó á ní rákà méjì, sáníyàn sọ̀látù dhuhr lọ́dà, ó sì mọ̀ pé òun sọ orin àjò, àníyàn kí lọ́dà? al-jumu'ah, eléyìí ò tí ì ṣe sọ̀lá, eléyìí ò jẹ́ bá wọn torí ẹ̀ kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ ọkọ̀ máa dà níyàn yẹ rákà. al-far'u ath-thalith yajibu an takuna an-niyyatu muqaranatan li takbirati al-ihram. Wọ́n láníyàn ọ̀ràn yẹn ni kó wá dọ́gba pẹ̀lú Allahu akbar. Ìyẹn ni pé ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀lá tó ń ṣe Allahu akbar, ìgbà náà gángan lẹ́ẹ̀ká níyàn wá. A rí i pé ọ̀kan ọ̀tà sí ọ̀kan, dédé ìgbà tó ń ṣe Allahu akbar lọ́kàn rẹ̀ ni wọ́n dà níyàn pọ̀ fẹ́ ṣe sọ̀láàtì báyìí. Fa in ta'akhkharat an-niyyah, tó bá ti ṣe Allahu akbar kó tó wá dà níyàn, aw taqaddamat, àbó ti dà níyàn kó tó ṣe Allahu akbar. Sọ̀rọ̀ pé ọpẹ́ àti ọyá Allahu akbar dájú gédégbé. Níta sì fẹ́ ni pé ìgbà tó ń ṣe Allahu akbar yẹn gángan ìníkọ̀ dàníyàn. Kí nìdí abájọ? A ti sọ wípé àyè àníyàn òun náà nígbà tá a bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìjọsìn tá a fẹ́ dàníyàn fún. Ìgbà wo ni sọ̀láàtì máa ń bẹ̀rẹ̀? Nígbà tó bá ṣe Allahu akbar. Àná lọ dàníyàn yàtọ̀ sí wọ tó ń bọ̀ láti ilé, tó ń rìn bọ̀ lórí títì, tó ló ti dàníyàn, tó ń tan rẹ̀ dànù. Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì gángan Allahu akbar, àníyàn wà lẹ́mìí rẹ̀. Táníyàn bá ti wá ṣáájú Allahu akbar wá ṣáájú àníyàn, tó bá sì jẹ́ pé àlàfo tí ń bẹ láàrin àníyàn nígbà tí Allahu akbar síwájú ẹ̀ àbí ìgbà táníyàn síwájú Allahu akbar, àlàfo tí ń bẹ láàrin wọn fẹ̀, batalatis salah, sọlá ti bàjẹ́. Kí ló dé? Nítorí wípé àníyàn ti wà tí sọlá ti ò tí bẹ̀rẹ̀. Ó dàbí ìwọ tó fẹ́ sọ̀rọ̀ ni sọ̀gbọ́n, ìgbà wo ló tó sọ̀rọ̀? Sọ̀gbọ́n yẹn ó rí tí oorun ó ti máa kún ọgá pé ẹ̀sán tó bá fẹ́ sọ járe. So bẹ́ẹ̀ náà ni ìgbà tó bá ti kọ́kọ́ dàníyàn ọ̀dàníyàn ó bẹ̀rẹ̀ sọ̀láàt, àlàfo yìí ti gbófo kó tó wá ṣe Allahu akbar, eléyìí ọ̀bẹ léyìí máa. Bẹ́ẹ̀ ni tó bá pẹ́ Allahu akbar ló síwájú, lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sọ wá dàníyàn Allahu akbar yìí ò ń dá dúró gédégbé, àníyàn sí pẹ̀lú ẹ̀. Ìyẹn ni kó lè ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà, kìí ṣe ń gbà mí gan pé Allahu akbar àtàníyàn wọn lè tà sí.
báwo ni àlàfo tí ń bẹ láàrin méjèèjì ti ṣe pọ̀ tó? tó bá ti pọ̀ sọ̀láàtù ń bàjẹ́, àmọ́ tó bá súnmọ́ inshallah kò sí wàhálà, torí pé òfin ṣẹ̀ríà sọ pé ma qaraba ash-shay'a akhadha hukma, gbogbo tó bá ti súnmọ́ nǹkan kan ìdájọ́ nǹkan yẹn ni ó gbà. gbàtọ́ pé ó súnmọ́ Allahu Akbar yẹn á sọ pé ìdájọ́ pé àsìkò táwọn wí náà ló náà wà ní. torí rẹ̀ ká kíyè sára, ẹ̀rí pé tí a máa ń ṣe sọ̀lá èèyàn mélòó ni máa ń kíyèsí lẹ́yìn gbígbà wo làníyàn mi wá sígbà tí mo sọ Allahu Akbar. torí ẹ̀ ló sọ pé àwọn ẹni tí ọ̀rọ̀ yìí le jù lọ́dọ̀ wọn ni àwọn Ash-Shafi'iyyah. ìgbà tí wọ́n ti sọ pé àníyàn yóò ṣe déédéé Allahu Akbar ti bẹ̀rẹ̀, tó bá tò sẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń tẹ̀lé madhabu Shafi'i ọ̀rọ̀ yóò yọ. ẹnìkà ti bẹ̀rẹ̀ sọ̀láàt gbogbo èèyàn ti sọ Allahu Akbar, lérò pé àníyàn wá pẹ̀lú Allahu Akbar yẹn. ẹni tí ń ṣe madhabu Shafi'i ó lè máa ṣe wá Allahu yẹn ni pé ń wá kí àníyàn yóò ṣe déédéé pẹ̀lú Allahu Akbar yẹn. ó ti wá ń gbìyànjú pé àníyàn yìí ti sáré wá, ó ti sáré ẹ ọmọ ọkẹ wọn tán rẹ dànù ọjọ́ pọkànpọ tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó rí i pé ó pàkíyèsí rẹ̀ kékeré àwọn awá tó sọnù báwọn. torí ní madhabu tiwọn wọn ní dandan gbọ̀n kò gbọdọ̀ síwájú kò gbọdọ̀ gbẹ̀yìn, dandan gbọ̀n torí ẹ̀rọ Allahu ó ti ra múnú. so eléyìí túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọ́n àwọn ò fi ṣàwàdà o, lọ́dọ̀ gbogbo èèyàn náà gbọ́dọ̀ fi ṣàwàdà. àníyàn àti Allahu Akbar alákọ̀ọ́kọ́ ọ̀kan gbọ́dọ̀ yá jù kan lọ. àsìkò tó láníyàn lọ́kàn rẹ̀ gẹ́lẹ́ Allahu Akbar eléyìí jẹba àwọn. wa in taqaddamat bi yasir, wọ́n ní tó bá pé díẹ̀ ní àlàfo tí ń bẹ láàrin wọn. ọ̀rọ̀ oríṣi méjì, wọ́n ní sọ̀láàtù ńlá làáfíà torí pé tí a bá sọ pé ọwọ́ àsìkò díẹ̀ tí àlàfo fi wà sọ̀láàtù ní lálàáfíà, ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀láàtù. nítorí pé nísìnyí wọ́n ọ̀dà ní ọ̀pọ̀ fẹ́ ṣe sọ̀láàtù maghrib lẹ́yìn imam, o gbọ́dọ̀ sọ jáde o sì gbọ́dọ̀ wí ara fìgàn ọkàn rẹ ní ó máa sọ̀rọ̀. ṣé mo pé tá a bá fẹ́ fọkàn wa gan sọ̀rọ̀ ó lè gbà tó ìṣẹ́jú àyà. Allahu Akbar tó sì wí òun lè má gbà tó ìṣẹ́jú àyà. sọ kébi tó ń ti dà ní àpò ọ̀fẹ́ sọ̀láàtù ọ̀n dà ní aláìmọ̀ pé sọ̀láàtù maghrib lọ fẹ́ ṣe lẹ́yìn imam. Allahu Akbar ṣé àti bẹ̀rẹ̀ àti parí òun yóò ṣe déédéé Allahu Akbar àbí ó ṣe é ṣe kó yẹ pé àníyàn ń parí tá ìparí Allahu Akbar? èwo lẹ rò pé máa ṣẹlẹ̀? àníyàn ń parí tá ìparí Allahu Akbar ní máa sábà ṣẹlẹ̀. níjọ́ tá a bá sọ pé ìbẹ̀rẹ̀ àníyàn sí parí rẹ̀ ó gbọ́dọ̀ ṣe déédéé ìbẹ̀rẹ̀ Allahu Akbar sí parí ẹ̀ yóò lè, nítorí pé ما جعل الله لرجل من قلبين في جوفه. الله náà fi ọkàn méjì sínú gbáàyè èèyàn. tó o lè máa jẹ́ pé àsìkò tí ò ń yín mú iná ló tún súfè. ẹ tíráì rẹ̀ wò yóò ṣòro díẹ̀. àmọ́ tó bá pé yìí ṣe ń ṣe tàìsí lélẹ́yìn náà tẹ̀lé inshallah kò sí wàhálà. torí tá a bá sọ pé tí o bá ti ṣe rẹ́gí ò ní sọ̀lá nínú èèyàn 100 ó ṣe ṣe kọ́ pé èèyàn méjì náà ní sọ̀lá. yóò wá dàbí ìgbà tí ìntà lè rù Allah ò dèrò wa. àìsàn pé la yukallifu Allahu nafsan illa wus'aha. Allah ò di ẹrù kan rú ẹ̀mí kan àfi tẹ̀mí rẹ̀ tó lè rù. lẹ́yìn náà gbogbo ọ̀rọ̀ táwọn sọ yìí kìí sànábì lọ sọ, kìí sàwọn sàhábà ni wọ́n sọ. àwọn fuqaha
àwọn ni wọ́n yọ àwọn òfin yìí, istinbat là ń pè, wọ́n yọ àwọn òfin yìí ni láti inú kìtàbù sunna. Àgbọ́yé tí wọ́n ní ni wọ́n fi yọ àwọn nǹkan yìí. Torí ẹ̀ ká wá lé kókó lórí irú àwọn nǹkan yìí á fi mú kí majority èèyàn ọmọ lẹ́sìn. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́sìn rí láti pìlẹ̀ tálà bá mọ̀ pé ń sàhábà táyì pé wọ́n ga lọ́lá, wọ́n ṣiṣẹ́ ìsìn tó pọ̀, àbí òye wa, torí pé wàhálà yẹn pọ̀ fáwọn náà, ọ̀pọ̀lọpọ̀ lè má lè comply pẹ̀lú Islam. Torí ẹ̀ ìrọ̀rùn ni inṣàlá tó bá gbà láàfo tí ń bẹ láàrin àníyàn rẹ̀ àti Allahu Akbar tó fi bẹ̀rẹ̀ sọ́lá kò bá pọ̀ kò sí wàhálà. Eléyìí ń jẹ́ báwọn. Ọ̀rọ̀ kejì, ó ní tí àlàfo gan bá wà sọ́lá ti bàjẹ́. Náà mo fi sọ fún pé àwọn Ṣafi'iyya, ilé ìlọrọ̀ tàwọn Ṣafi'iyya, wọ́n ní kò bá sín sọ́lá ti bàjẹ́. Torí ẹ̀ lẹ́sẹ̀ rí tán èèyàn máa wò bí ìgbà tí nǹkan, àbí òye wa, bí ìgbà tí nǹkan rọ́ọ̀lù yàn. Tí ìwà pẹ́yìn ti sẹ́ Allahu Akbar tìyẹn tó fẹ́ sọ fún pé madha taf'al, kí ló ń sọ? Ṣùgbọ́n ní mádàbù tí wọ́n ní kò gbọdọ̀ sí àlàfo kankan. Èyí tó ẹ rí i pé lọ́dọ̀ tí wọ́n gan tó ti mọ nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí gbogbo àlùmọ́, wàhálà yẹn ó bá pọ̀. Kọ́dẹ̀ lómi ẹ ti máa bá sọ láti lọ, ó ti ṣe Allahu Akbar, ìmáàmù ti fẹ́ rúkú, yóò bá tún òkè káì Allahu Akbar àtàníyàn ń tàsí, yóò tún tẹ̀kbírà ń ṣe pẹ̀lú àníyàn. Wọ́n lọ mọ wàhálà tó bọ̀. Lẹ́yìn náà Allah sọ fún yín pé dandan tẹ̀lé ìmáàmù báyìí, yàpá sí ìmáàmù báyìí. Mo rò pé yé wa, tíra tẹ̀ ń kà ní lọ sọ yín dẹni tí ń tẹ̀lé madhabu kan báyìí. Ati'u Allah wa ati'u ar-rasul. Ya ayyuhalladhina amanu ati'u Allah wa ati'u ar-rasul. Qul ati'u Allah war-rasul wa in tuti'uhu tahtadu. Ẹ bá tẹ̀lé tà nàbí ẹ̀ mọ́ni. Eléyìí ń jẹ́ báwọn. الفرع الرابع الكلام محل النية níbo la níyà máa wà. Ibi tá níyà, torí pé tẹ́ bá wo àníyà lédè Yorùbá tá ń túmọ̀ rẹ̀, a pè ní àdìsọ́kàn. Wọ́n rò pé gbogbo wa ti yẹ káwọ́ ọmọ àyè àníyàn, torí àdìsíbo àdìsọ́kàn wa kìí ṣe àdìsáhán. Níjọ́ tẹ́nì kan láti ń ṣe báyìí, ẹ̀yọ́ sọ pé kí ló ń dà sọ́wọ́. Mo rò pé yé ó ló ń dà ní ẹ̀kọ́ sẹ́ńtọ́ bí ọ̀pọ̀ tẹ́wọ́, torí pé bíi títẹ́wọ̀n ló ti bí kí a sọ̀rọ̀. Wọn kì í sọ àníyàn lọ́rọ̀, bóyá o gbóhùn sókè bóyá o gbóhùn sókè. Ó dì í sọ́kàn rẹ ni. Ó túmọ̀ sí pé nǹkan àṣírí ńlá níyàn láàrin ẹrú àti Allah. Òun gángan kò gbọ́n tó ń fọkàn sọ, ṣùgbọ́n máa ń tó ń fọkàn sọ. Allahu azza wa jal, òun ló máa ń tó ń fọkàn rẹ̀ sọ, àṣírí làníyàn rẹ̀ láàrin wa àti Allah. Torí àdìsọ́kàn làníyàn, a kì í wí jáde. Ìgbà tó bá ti gbọ́ tẹ́nìkan sọ náà wáyé tó kíní kan, àpẹẹrẹ pé kò gbẹ́sìn yé ni. Àpẹẹrẹ pé àwọn ẹni tán kọ àwọn náà gbẹ́sìn yé, ó ti wá yẹ kó dópin. Nítorí pé àìmọ̀kan kò yẹ kẹ́mi rẹ̀ ó gùn lọ fáá kó má jẹ́ pé àfòpin sí i. Ó lè jẹ́ pé ẹni tó kọ́kọ́ kọ́ lẹ́sìn kò yí òun dáadáa, wọ́n fi lé wọ́n lọ́wọ́, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ ni wọ́n náà tún fi kọ́ ẹlòmíì. Ẹni tí wọ́n náà fi kọ́ ó fi kọ́ ẹlòmíì. Ibi tó ti wá fi kọ́ ẹlòmíì, àwọn ẹni tó ti gbọ́ yé dáadáa ti wà, àwọn wọn sọ pé rárá àṣìṣe wà ń bẹ̀, sẹ́mi kó dópin ni. Ìwọ ó ṣàtúnṣe lọ́dọ̀ àwọn tó ti fi kọ́, o ò ní kọ́ wọn ní tí ò ṣe déédéé mọ́, èyí tó ṣe déédéé ló kù tẹ́mọ̀ kọ́ àwọn èèyàn lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀kan tó wà láwùjọ wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn, ó ti yẹ ká ti gbé sí ti pẹ́. Nǹkan tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀kan yìí ká má ti gbé wọn sin, ó ní í ṣe pẹ̀lú ojú tó dúdú, agídí àti fẹ́nu. Ojú dúdú àìmọ̀kan kò sí mà. À ń sì ń kanta ẹni tí a nímọ̀ nípa rẹ̀,
à ń kara wá kọ́ ẹni tó mọ̀ ń parẹ̀. a sọ pé irú àwọn eléyìí àwọn kọ́ ni wọ́n máa ń dálé ẹ̀kọ́ lẹ̀ fún. gbogbo ilé ẹ̀kọ́ láyé kò bá jẹ́ kíó kò bá jẹ́ ìwé kò bá jẹ́ sí ọwọ́ wọn kì í dálẹ̀ fáwọn ẹni tí ó mà tí ó sì gbà páwọn ọ̀mà. nítorí pé tírú wọn bá ṣèṣì ya ilé ẹ̀kọ́ wàhálà lásán ni wọ́n fòlùkọ́ sí. ó sì tún ṣeé ṣe kó fi tí wọ́n kó bá àwọn ọmọ táwọn fẹ́ kẹ́kọ̀ọ́. torí ẹ̀ ni wọ́n rẹ̀ sílẹ̀kùn ilé ẹ̀kọ́ kan lẹ̀ láyé nítorí kẹ́ni tí ó mà tí ó sì gbà pé wọ́n mà kó lè wá jẹ́ pò ní wọ́n á jókòó lórí àga. wọ́n máa ń dálé ẹ̀kọ́ lẹ̀ nífẹ̀ẹ́ ni tí ó mà tó sì mọ̀ pé wọ́n mà tó fẹ́ mà. so nǹkan yẹn ń da àwọn èèyàn láàmú láwùjọ wa ó mọ̀ nípa ẹ̀sìn yìí dáadáa ó sì ń wúra rẹ pé nìkan ọ̀ máa ń pa rẹ̀ tó ọ ẹ̀ pé wàhálà nì nítorí ọmọ tó sì tún wò pé nìkan ọ̀ máa tó ọ àwọn ẹni tó mọ̀ oní tí wọ́n bá tó padà sórí ní tí wọ́n ń ṣeun làwọn náà tó mà kí gbogbo yẹn jọjọ́ lódo. eléyìí ń bẹnu sábàbí táwọn èèyàn fi pa irọ́ tì. ẹlẹ́kejì òun náà ní ìfẹ́ ẹnu báwọn ti ṣe nǹkan láwọn máa ṣe tiwa kí ni wọ́n á là báwọn afá tiwa ṣe kọ́ wá ní ókè àwọn afá yìí àwọn ànábì tí yín nù àwọn ànábì tí yín tó pé wáhàyí wọ́n sọ̀kalẹ̀ fáwọn àwọn ọmọ wọ́n gbọ́dọ̀ fẹ́yìn náà ẹ̀ wọ́n ń wódò ńláwà ní ẹ̀ tí wọ́n á takú sórí rẹ̀ ẹlẹ́kẹta nu agídí bí wọ́n fò bẹ́ẹ̀ dẹ́yẹ ní tí ń bẹ lọ́ọ̀kan ọpọlọ ni ó ní kì í sọpọlọ ẹyin olóńgbò ní ó lọ́pọlọ ni ẹja sọ lóko ó ti rí pé tí wọ́n sọ lóko yóò fò ọlọ́pọlọ ni kò bá fò ẹ mọ̀ pé gidi ni ẹ ṣé ọpọlọ máa fò létí tó agídí àwọn nǹkan mẹ́ta ni ló fà tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ báwọn yẹn ṣe ń ṣe nǹkan tí ò ṣe déédéé pẹ̀lú bó ṣe fi rán Nabi Muhammad sallallahu alayhi wa sallam tí ò fi yí padà àìmọ̀kan ìfẹ́ ẹnu àtàgídí. sẹ́sìrì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìké gbìyànjú débi rẹ́ǹdì ẹ̀sìn torí àwọn sì ní ká wá mà wọ́n ní ká wá mà nínú òfin ẹ̀sìn Islam ọ̀ràn àyàn ní ká wá mà nípa ẹ̀sìn pàápàá jùlọ àwọn ojúlówó ọ̀ràn àyàn eléyìí tó lu àlà púpọ̀ kálukú wa lọ́rùn. bákan náà nínú ẹ̀sìn kọ̀tọ̀nà rárá kó tó ká máa tẹ̀lé fẹ́nu kí á láǹfààní kìtàbù wa sunnah nígbà tó wá jẹ́ pé fẹ́nu làwọn máa tẹ̀lé kí láǹfààní kìtàbù wa sunnah kò sì sáyè fagídí kí láǹfààní àwọn olùmọ̀ táwọn kọ́mọ̀ tó yé wọn tí wọ́n máa ṣàgídí pé wọ́n bó ṣe ṣe ló ṣe lẹ́nu kọ́ mọ́kọ́ sọ sọ́ọ̀lì jẹ́nà rẹ̀ wà lọ́wọ́ wọn ni. odó burúkú ló bí gbogbo ẹ̀ àtọ́jú dúdú àtàìdákàmà ilé bàbá rẹ̀ wọ́n ti ń rọ ni wọ́n ń ṣàlàyé ẹ̀sìn òdodo fún ọ wọ́n kágídí hárí bàbá rẹ̀ lọ́lá àlùjánnà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ̀ ni tí wọ́n ká àlùjánnà tí Allah ló fẹ́ wọ̀ bó ṣe ṣe tó fi wọ̀ ni ọwọ́ á ní wọ̀ ní tẹ̀lé bẹ́ẹ̀ Olúwa má ṣe wá lórí ibú torí pé ńgbà mi Olúwa ti ṣàánú àwọn èèyàn àwọn ni wọ́n ṣàánú ara wọn nítorí ẹni máa ṣàlàyé ẹ̀sìn fún ọ sì tún nípa ọ̀sán wẹ̀ wọ́n lọ́wọ́ á jẹ́ kí nǹkan burúkú kan kó ba nǹkan tó fẹ́ dá kó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra fáwọn nǹkan mẹ́ta yìí. lánàá nǹkan báyìí mò ń ṣe lónìí mo ti gbá láì máa pàtì lẹ́yìn náà o nídìí láti wá ṣàkáǹtì fẹ́nikẹ́ni ẹ̀sìn ni wọ́n ṣe láàrin rẹ̀ àti ta ni Allah ẹni tó bá ní lánàá bó ṣe ní òṣèlú bẹ́ẹ̀ ni mo tún ti lọ síwájú ní àgbọ́yé ni ìmọ̀ tí mò ń kọ́ ni bàtà ń wò pé ọ̀yẹ́ kọ́ ọmọ yí padà báwọn dákun ẹ̀ ń wò pé sẹ́yìn ó dàbí fọ́múlà mathematics gan ẹni tó fọ́ọ̀mù fọ́múlà níjẹ́ lọ sọ pé dandan gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ nínú maths wọ́n sọ fún ọ pé èsì yìí ni yóò solve problem èsì yìí ni èsì problem tá a kọ́lẹ̀ fún yìí fọ́múlà táwọn àwọn òpẹ́ lè gbà tẹ́ fèrè sínú níbo ló ń tó wá sọ pé ò lè gbà náà wọn náà lè fọ́ọ̀mù fọ́múlà tiẹ̀ ebi nǹkan ayé lélẹ́yìn
tí wọn náà torí ẹ bá pinnu mathematics ó lè mú fọ́múlà méje míì wá tí gbogbo ọmọ result sí xy tí wọ́n ní ó result sí o àmọ́ nígbà tó yẹ pé ìdàkíkù orí lọ́pọ̀lọpọ̀ ń gbé ká torí fọ́múlà ẹ̀rọ kankan kò yé ṣé wọn ló create méje míì so eléyìí túmọ̀ sí pé nípa nǹkan lé ayé òun yes wọ́n ti sọ result gbogbo alámọ̀ wa wá ń sà torí pé ńgbà míì tẹ́ bá tẹ̀lé fọ́múlà tó níwèé sọ ó lè má tètè yé wa Allah wá sí payá rẹ̀ fún wọn ṣebí ń táwọn wá ní wọ́n tún lè gbọ́nà báyìí ìrọ̀rùn lórí result yẹn a jẹ́ pé ẹ kí wọ́n tún fi tiẹ̀ náà kí wọ́n tún fi kún fọ́múlà pé fọ́múlà míì náà tún wà tẹ̀sìn orí bẹ́ẹ̀ lórí wa sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọkàn làníyàn máa gbé jàmá ọkàn làníyàn máa gbé èyí dà níyàn sórí ahọ́n a ò gbọ́dọ̀ wí gborí ahọ́n àfọ onítàn à ń sọ báyìí pé wala yalzamu an-nutqu biha kì í sọ̀rọ̀ àyàn ní ká wí jáde wa tarkuhu awla ká má wí jáde lọ́dáàjù khilafan lish-Shafi'i al-Imam ash-Shafi'i eléyìí yapa sí ọ̀rọ̀ tẹ̀ tó lọ́n sọ pé ọ̀rọ̀ àyàn ní pa gbọ́dọ̀ wí jáde ẹ̀yin pé ká má wí jáde lọ́dáàjù ọ̀rọ̀ tẹ́ sọ̀n kò ṣe déédéé nínú òfin ṣẹ̀ríà wọ́n ní àníyàn tẹ́rí yẹn gbàtà tí mọ̀ pé ọkàn láyé rẹ̀ téèyàn kan bá fi lè wí jáde báyìí ó ti dàda dálẹ̀. an-niyyatu mahalluha al-qalb wat-talaffudhu biha bid'ah. àyè àníyàn lọ́kàn ká wí jáde oní-talaffudh kẹ́ spẹ́lì ẹ̀ jáde bid'ah àdádálẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man 'amila 'amalan laysa 'alayhi amruna fahuwa radd. ẹni tó bá ṣiṣẹ́ kan tí ìsàwọn alápá láṣẹ kó ṣe á dá padà fún wọn bá ti dá níyàn padà fún ẹ tọ́lá níyàn rẹ kò lálàáfíà sẹ́sìn ni wọ́n á lálàáfíà ẹ̀sìn ò ní lálàáfíà kákìí sára àwọn bàbá ẹ rí i pé àwọn tí ń ṣẹ̀sìn bọ̀ ọjọ́ ti pẹ́ wọ́n sì ń ṣẹ̀sìn lórí bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ fún wa ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn àlàyé tá ń ṣe fún wa àwọn àṣìṣe pọ̀ ń bẹ lẹ́sìn rá àwọn bàbá àwọn tó yẹ pé bó ṣe wí fún bí ṣe ń ṣe bọ̀ látọdún tó pẹ́ náà ni wọ́n máa ṣe ẹ gbìyànjú láti tún wọn ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbá mi àìwá níyàn jáde ọkàn yín lẹ́dà níyàn sí ọkàn yín kìí ṣe pé kẹ́ wí jẹ́jẹ́ lásán ẹ̀ tí ẹ̀ ní wí pẹ̀lú gbólóhùn kankan ọkàn ẹ̀ máa sọ́kàn àdìsọ́kàn àmàsọ́kàn so má sọ pé bàbá Yorùbá ni wọ́n ti gbọ́ yín yé àdìsọ́kàn àmàsọ́kàn àfọkànwí àìfọkànwí nǹkan kó mára fi jáde níta bá fahán wí ní máa mára fi jáde ẹ sì rí i pé àwọn bàbá náà wọ́n bí yín kẹ́yìn ó tún lè bá dájú àwọn lọ ni bàbá kan ò sí tó fẹ́ sóríire tó wá pé jojúmọ́ yóò máa tapọ̀ ni àfi kí wọ́n mọ́ màláyé sí wọ́n ò màláyé gbé kalẹ̀ fún bàbá ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi sọ fún bàbá wọ́n jẹ́ ìwọ náà ni tó bá mú ọ girigiri wọ́n náà sọ pé ìfẹ́ pàtó wá pé bàbá tó ti dàgbà tó báyìí bàbá ó pìtàn fún ọ kó tó bíyà tó bíyẹ láti ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun kìí ṣe yẹ lásán sọ pé yẹ wà nítòsí o kó tó bíyà tó bíyà tiẹ̀ làwa ti ń ṣe bẹ́ẹ̀ tòun ti wà nínú ìsìláàmù yìí báyìí ọdún ti tó báyìí ìyá tó bíyà ọmọ ọdún mélòó ni sọ̀rọ̀ kí wọ́n lọ fẹ́ tàn gbọ́ tó bá ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún bàbá wọ́n lè mọ́ gbàǹbẹ̀ ọ̀ torí ọjọ́ orí àwọn agbọ́rọ̀ sí ọmọ ọmọ mi lẹ́nu tó bá yá bàbá padà máa gba gbogbo ẹ̀ sọ́mí tó bá yọ sọ́mí so ẹ ti tẹ̀síwájú nù pẹ̀lẹ́ là ń pa mọ́kòrò pẹ̀lẹ́ ẹ̀rí pẹ́ni tí ò fẹ́ gbọ́ lónìí ó gbọ́ lọ́la èyí tí bàbá ń kọ̀ sí ọ lẹ́nu òun náà ni wọ́n padà tún máa béèrè torí pé àwọn òríran máa mọ̀nà èsì o kì í sàmọ̀nà ọdún ìmọ̀ o ṣàlàyé fún wa o so ẹ rí i pé
pẹ̀lú bẹ́ẹ̀ ìwàlẹ̀ lè fi borí àwọn èèyàn kìí ṣe garagara wáranwáran tó fi bà gbogbo nǹkan jẹ́ bí ìjọjẹ́ pé kò tí ì lówó á tó ń bá lówó tángara lòun fowó rà tó ń bá ara tángara ó tó síwájú ó ti dé ní ọmọọba lòun fẹ́ níjọ́ tó ọmọọba bá ṣẹ̀wọ̀n àfa wọ́n kàn gbá báyìí ó ti wá ra tángara wọ́n gbá báyìí wọ́n kàn kópa fún tángara ni sẹ́yìn pé gbogbo owó lọ́nu sọ eléyìí túmọ̀ sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ àwọn bàbá yìí kì í ṣe pé fẹ́ẹ́nu ni wọ́n fi ń ṣe tán ṣe ní tí wọ́n kọ́ wọn ni àṣìṣe ń bẹ́nu tí wọ́n kọ́ wọn ìwọ́n fẹ́ tún wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé àwọn dúró ń do pé àwọn ta ni máa pọ̀ mọ́ṣáláṣí ìbá àwọn bàbá náà ni àwọn dúró ń do pé àwọn ò fẹ́ wọná so tẹ́yìn bá wọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rù bàbá mi tó fẹ́ pè sọ láti mẹ̀wẹ́ ìtù àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́tù wọ́n yìí ṣe bẹ́ẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún bàbá ó rí i pé lójú rẹ náà ni bàbá ò ti ní ṣe bẹ́ẹ̀ mọ́ yìí ṣe pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kú lójú ẹ ló ti rí i pé bàbá ń gba correction wípé ẹ̀tẹ́ nìkan bá bá ga láàánì ó tún dà níyàn bó ṣe máa dà níyàn máa ní àwọn ọmọ nípò bá mu ọmọ èwo ni ó lọ sọ yẹn àwa náà la nímọ̀ lọ́làdí nì àbí òye ọgbọ́n ògbé ẹ rí i pé bàbá ti gbọ́ ó ti gbà ń tiẹ̀ nù bàbá ni ó tún yí ẹgbẹ́ rẹ̀ ń padà èwe sagídí wọn ní bàbá ti mọ nǹkan bá ti sọ fún wa ká máa ṣé kéwù làwa kọ́ ni so díẹ̀díẹ̀ bí nǹkan ṣe máa yí padà nù. الفصل الثاني في تكبيرة الإحرام الله أكبر كما في بر الصلاة onìkan wàhíyà wàjibà onìkan lọ́jọ́ ọ̀ràn yẹn nínú gbólóhùn táwọn nínú sọ̀lá àyàfi asalaamu alaykum. ìyẹn ni pé allahu akbar tó a fi bẹ̀rẹ̀ sọ̀lá àti suratul fatiha àti asalaamu alaykum gbólóhùn mẹ́ta yìí lọ́jọ́ ọ̀ràn yẹn nínú sọ̀lá. gbogbo nǹkan yòókù tó ọmọ ọ̀kan tún jọ́ràn èèyàn tí yàpá wà lórí ẹ̀ sáàmù allahu akbar tó a fi bẹ̀rẹ̀ sọ́lá ọ̀ràn yẹn ni káké suratul fatiha ọ̀ràn yẹn ni kásálámà ọ̀ràn yẹn ni ọ̀rọ̀ ẹlẹ́kẹrin wà as-salatul ibrahimiyya ọ̀rọ̀ ẹlẹ́karùn wà náà ẹlẹ́wọ̀n hanabila nù at-tashahhud al-akhir àtàyà ti parí nínú sọlá ẹnu kò sórí mẹ́ta allahu akbar tó à ń fi bẹ̀rẹ̀ sọlá ọ̀ràn yẹn ni suratul fatiha ọ̀ràn yẹn ni asalaamu alaykum ọ̀ràn yẹn ni àwọn nǹkan méjì ìyapa wà lórí ẹ̀ kásì tashahhud ti parí gbogbo sọlá àti ṣíṣe àsọlátù fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní tashahhud ti parí. torí Allahu akbar ọ̀ràn yẹn ni o Abu Hanifa àwọn sọ pé ọ̀ràn yẹn ni àmọ́ kìí ṣe gbólóhùn kan pàtó Abu Hanifa lọ́ràn yẹn ni àmọ́ kìí ṣe gbólóhùn kan pàtó àwọn sọ pé ọ̀ràn yẹn ni gbólóhùn Allahu akbar pàtó ńlọ gbọ́dọ̀ wí. Abu Hanifa ni ká wí gbólóhùn àti gbé Allahu ga àti gbé tóbi níbẹ̀rẹ̀ sọ̀láàtì ọ̀ràn yẹn ni àmọ́ kò ní gbólóhùn kan pàtó ẹ̀wọ̀n nǹkan mẹ́rin. kí láwọn àwí oníjàmbá sọ pé Allahu a'zam ọmọ torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé miftahu as-salati at-tahur wa tahrimuha at-takbir wa tahliluha at-taslim kọ́kọ́rọ́ sọ̀láàt oníkàsí mara nǹkan tá a sè tí ó sọ gbogbo ohun tó ti tọ́ tẹ́lẹ̀ di èèwọ̀ fẹ́ni tí máa ń ṣe sọ̀láàt ẹni kó sọ Allahu ẹni at-takbir kó gbé Allahu tóbi
Abu Hanifa ni kó gbé Allah tóbi. Ǹjẹ́ wàá sọ gbogbo nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ tó ti dè wọ̀dẹ̀ tọ́ ọ̀nì ká sálámà. Abu Hanifa ni Ànábì sọ pé at-takbir ká gbé Allah tóbi. Níṣẹ́ tó bá sọ pé Allahu a'zam, Allahu ló tóbi jù tí ò ti gbé tóbi. Abu Hanifa ni sọ̀rọ̀. Ó ní Ànábì tó sọ fẹ́ni tó ṣàṣìṣe nù sọ̀lá. Ó wọ mọ́sálásí. Ó sì ṣe náfìlà rákà méjì. Gbà tó parí sọ̀lá, ó wá bá Ànábì sallallahu alayhi wa sallam ló bá sálámà sí. Ànábì dáhùn sí sálámà. Wọ́n wá ní irji' fa salli fa innaka lam tusalli. Padà lọ ṣe sọ̀lá torí ò tí ì ṣe sọ̀lá. Ànábì dá padà ó tún sọ̀lá tí ì ṣe lẹ́ẹ̀kejì. Ó tún parí rẹ̀ ó tún wá sálámà. Ànábì tún ní padà lọ ṣe sọ̀lá torí ò tí ì ṣe sọ̀lá. Nígbà tó wá sí ẹ̀mẹ́ta tán tálẹ́bì tún ní padà lọ ẹ dákun ìmọ̀ ṣe jù báyìí lọ. Ẹ̀kọ́ mi báwo ní ìṣe máa ṣe sọ̀lá. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé tó o bá fẹ́ ṣe sọ̀lá nígbà tó o bá dúró kó o ṣe sọ̀lá fakabbir máa gbé Allah tóbi. Abu Hanifa ní sẹ́gbọ́n mọ́ gbé tóbi. Tá a bá sọ pé Allahu azim, Allah ló tóbi. Allahu kabir, Allah tóbi. Sáàpò ti gbé tóbi àbí ò gbé tóbi? Abu Hanifa ni ó ti mú lọ́dọ̀ tàwọn. Al-Imam Shafi'i bẹ́ẹ̀ ni Abu Hanifa sọ pé Allahu akbar ọmọ. Imam Shafi'i ni Allahu akbar ẹnìkan àyàfi tó bá tún sọ pé Allahul akbar, Allahul akbar méjì lọ́dọ̀ Imam Shafi'i. Imam Malik rahimahullah òun sọ pé rárá gbogbo ń tí a wí òun tó bá yẹ ní Allahu akbar gbogbo yòókù òun tó bá sì tó wí nǹkan mi á sọ pé sọláàtì ẹ̀ bàjẹ́. Ọ̀rọ̀ rẹ̀ yìí ló ṣe déédéé. Ọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ní Imam Ahmad náà mú torí pé wọ́n nu hadithi kan eléyìí tí al-Imam Tabarani tó gbé jáde. Tabarani ó ní tírà mẹ́ta oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ wọn jọra wọn àmọ́ ìyapa tún wà nù orúkọ yẹn. Ó ní al-Mu'jam as-Saghir, al-Mu'jam al-Awsat, ó sì ní al-Mu'jam al-Kabir. Nínú al-Mu'jam al-Kabir ó gbé hadithi kan jáde, ibẹ̀ la hadithi ti pọ̀ jù. Ó ní hadithi Rifa'a ibn Rafi' àbí Abu Rafi' wa Nabi sallallahu alayhi wa sallam sọ fún pé tó o bá wá ṣe sọ̀lá faqul Allahu akbar ó parí. Máa sọ pé Allahu akbar Ànábì yàn. Fakabbir at-takbir tánàbí sọ́nbọ̀ mi Ànábì sọ kí ló wì tó fi ṣe bẹ́ẹ̀ ó náà ní Allahu akbar. Eléyìí ló dọ́gba. Àmọ́ àǹfààní ìmà ni pé tó bá lọ sí orílẹ̀-èdè kan lọ́la bí kò lọ India, Pakistan, Turkmenistan, Uzbekistan, Syria, Europe, America, Australia, gbogbo àwọn bẹ́ẹ̀ madhabul Hanafi lọ́pọ̀ ń bẹ jù nítorí pé ní Europe, America, Australia, New Zealand ẹni pé àwọn India, Pakistan làwọn mùsùlùmí tó pọ̀ ń bẹ jù. So àwọn náà ní ìgbà tó pé àwọn náà pọ̀ jù àwọn ló máa ń sábà control àwọn mọ́sálásí. Ọkọ̀ gbọ́ tí ìmáàmù tó fẹ́ ṣe sọ láti wọ́n gbé Allahu azim sọ́ọ̀sà jáde ni ó ti mà ní ìsìn kó ṣeé ṣe kó bá rú ẹ̀ pàdé. Sọ wá tọ́ka tò sẹ́yìn rú ẹ̀ sọ pé nǹkan tí wọ́n ń gbọ́ yín ní ìsìn ni pé tó o bá sọ Allahu akbar ò ní sọ̀láàt. Tó àwọn fuqaha náà wọ́n sọ pé
sẹ́gbà tí wọ́n gbọ́ fiqh tí Imamu Maliki yẹ, fiqh tí Imamu Shafi'i yẹ, fiqh tí Imamu Ahmad yẹ, ọgbọ́ fiqh tí Imamu Abu Hanifa yìí, ṣé o lè tò lẹ́yìn ẹni tí ń ṣe madhabu mi? àbó o lè tò? o lè tò, torí pé táwọn bá pé kó o tò wàhálà ó tún ṣẹlẹ̀ káwọn mùsùlùmí ń kọ́ wọ́n yára wọn. tó ń ti pé ó lè jẹ́ pé bóun ṣe ṣẹ̀sìn tá a bá gbé sórí píríncípù ìmọ̀ tí wọ́n mọ̀ ẹ̀ ń ṣeré ni o. mo rò pé gẹ́tì ẹ̀ irú eléyìí nìsín ó ní Allahu a'zam. ò ní sọláàtì lọ́dọ̀ Imam Malik sàmà Imam Malik pé àgbà tó ti sọ pé Imamu Hanafi ló tó lẹ́yìn à ń bẹ Allah. bí Malik náà tó tún sọ fún wa ní ìsìn pé tá a bá pa orí wa níbi àlùwàlá a gbọ́dọ̀ pa kárí. ó fomi sọ́wọ́ rẹ̀ ó wàá mú àwọn ọmọ ìka rẹ̀ ó fi pa orí rẹ̀ kárí. ó pa lọ ẹ̀ǹdé papọ̀ ó tún gbé wá síwájú ìgbà náà láti pọ̀ parí. àìṣe bẹ́ẹ̀ tó bá pa bìkan dábìkan sí ọ̀làlùwàlá. lọ́dọ̀ Abu Hanifa wọn ni rárá, tó bá ti pa ìdákanu mẹ́rin ó ti tó. mọ́ pin orí rẹ̀ sọ́nà mẹ́rin tó bá ti mú pin kàrá ó tó dákun lọ sí sọ́láàtì. Imamu Shafi'i ní rárá ìdákanu mẹ́rin gan pọ̀. tó bá mú irun mẹ́ta báyìí lórí rẹ̀ tó ó ti tó. nígbà tí ẹ máàkì wò ó ti tó. ọ̀dà àwọn méjèèjì yìí tó bá gbé wọn sórí píríncípù lọ́nà Imam Malik ẹ̀ lálùwàlà àwọn àlè má mú wa agbèdébẹ̀ àbá agbèdébẹ̀ wọn látò lẹ́yìn wọn torí kọ́ mọ́ bá dàbí ìgbà táwọn mùsùlùmí ń kọ́ wọn pinra wọn. nísìn Ahmad ibn Hanbal ó ń sọ pé tẹ́ bá ti sàlùwàlá tán ẹ bá dìmára yín pẹ̀lú ìyàwó ẹ bá tún kíìsì yẹ ṣòkòtò rẹ̀ ò sí nǹkan ọ̀já bọ́ kò sí nǹkan kan tó jáde àlùwàlá rẹ̀ ń bẹ. Imam Malik ní tó bá ti lè fọ́kàn ìyàwó rẹ̀ báyìí nítorí kó lè bá jẹ̀gbádùn ọjẹ̀gbádùn àbọ̀ ọjẹ̀gbádùn àlùwàlá bàjẹ́. ó dì mọ́ kìí ṣe torí kó lè bá jẹ̀gbádùn àmọ́ ọjẹ̀gbádùn àlùwàlá bàjẹ́. ẹyọ kan làlùwàlá ó bàjẹ́. ó dì mọ́ kìí ṣe kó lè jẹ̀gbádùn ó sì rí gbádùn jẹ àlùwàlá ń bẹ́ẹ̀. Ìmáàmù Ṣáfi'í ní tó o bá sàlùwàlá tán tó o bá fọkànbìnrin yòówù kódà lọ́nà àánú àlùwàlá rẹ̀ bàjẹ́. bí kò gbọ́mọ rẹ̀ kékeré aránṣẹ́ ọlálùwàlá rẹ̀ bàjẹ́ tó obìnrin ló ti fọkàn. kátó wá pé ìyàwó ẹ̀ kí a sàlámù alaykum sọ́ọ̀lọ́ mọ́sálásí nù àlùwàlá tí irú rẹ̀ ní wọ́n ń ṣe lè má ní ìsìn ìwọ lọ́dọ̀ tìmáàmù Malik ó gbé ọmọ rẹ̀ ọ̀fọ́kàn ìyàwó rẹ̀ nǹkan kan ọ̀jábọ́ ó sì lérò pé fẹ́ kí nǹkan kan kọ́ gbádùn ó rí gbádùn náà tẹ́lẹ̀ àmọ́ ó ti fọ́kàn ìyàwó báyìí lọ́dọ̀ Ìmáàmù Ṣáfi'í kí ló sàlùwàlá rẹ̀ ó ti bàjẹ́. ìwọ lọ fẹ́ ṣe lè máàmù sọ yẹ káwọn Ṣáfi'í yà ọ́ tò kọ́ ẹ kún ọ́ tò àmọ́ wọ́n gbọ́dọ̀ tò. torí ẹ̀ ń ló ṣe jẹ́ pé a mú gbogbo eléyìí kú ọ̀ nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé lábẹ́ ẹ̀sìn kan àwọn èèyàn ó dọ̀tá ara wọn. láyé jọ̀hún gan kò tí pẹ́ kò tí jọ 100 ọdún àti díẹ̀ lọ kó tó di pé Al-Malik Abdulaziz rahimahullah tó gba gbogbo ìlú tá à ń pè ní Saudiya lónìí kó tó gba gbogbo ìlú yẹn àti níbẹ̀rẹ̀ ìgbà tó gbà bẹ́ẹ̀ sì máa ń ṣe sọ̀láàtì ní Kaaba kápẹ́ Kaaba ni àwọn ìmáàmù mádàbù kọ̀ọ̀kan wọ́n dùn ẹni tó bá ń ṣe mádàbù Málíkì àwọn tó lẹ́yìn lè máàmù tí wọ́n ṣe sọ̀láàtì tí wọ́n lọ́tọ̀ ẹni tó bá ń ṣe mádàbù Hanafi wọ́n tó lẹ́yìn lè máàmù tí wọ́n ṣe sọ̀láàtì tí wọ́n lọ́tọ̀ Ṣáfí wọ́n tó tí wọ́n lọ́tọ̀ wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ Hanbali wọ́n tó tí wọ́n lọ́tọ̀ wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ nítorí àwọn ọrùn àwọn nǹkan tá à ń sọ yìí. ṣùgbọ́n Al-Malik Abdulaziz rahimahullah òun ló ṣe ó gbìyànjú gan ó ṣe lófin pé rárá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀
Kaaba kan náà ni àjọ ní, Al-Qur'ani kan náà ni, so ìmáàmù kan náà ni wọ́n máa ṣe sọ̀láàtì tí gbogbo wa sì gbọ́dọ̀ tò sẹ́yìn ẹ̀. Torí ẹ̀ tí ìmáàmù bá ti dúró ń bì, àfẹ́ ìmáàmù bí àti bí àti bí, gbogbo jàmá ni ó tó round. A sì sọ pé ìmáàmù dúró ń bì, ẹ wo àlàfo tí ń bẹ láàrin rẹ̀ àti Kaaba. Ibi ilẹ̀ nìkan tó gbọ́dọ̀ tayọ ìmáàmù, ṣùgbọ́n bí àti bí àti bí, ibi tí ẹ dúró ẹ̀yin lè súnmọ́ Kaaba ju ìmáàmù lọ, kò bá sọ láti ń jẹ. Ṣùgbọ́n lágbọ́n ibi tí ìmáàmù wà, ẹnìkan ò gbọ́dọ̀ tayọ ibi tí ìmáàmù wà. Eléyìí ń jẹba. Torí rẹ̀ ọ̀ràn yẹn ní ká ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀. Gbólóhùn rẹ̀ ní Allahu Akbar. Bàbá wí gbólóhùn míì kò lè mú o. Yàtọ̀ sí Imam Shafi'i tó sọ pé a lè sọ Allahu Akbar. Yàtọ̀ sí Abu Hanifa tó sọ pé a lè sọ pé gbogbo gbólóhùn tó bá ti ní takbir, ta'zim, ó ti tó. Allahu Akbar, Allahu Kabir. Abu Hanifa ní tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ o mú. Allahu A'zam, Allahu Azim, olómù. Lọ́dọ̀ Abu Hanifa ní ìsìn àtàwọn Abu Yusuf amákíw rẹ̀, wọ́n sọ pé Allahu Akbar kabira, ó mú lọ́dọ̀ tiwọn. Ṣùgbọ́n ètò dọ́gbàjù ní ká sọ kí ni Allahu Akbar, Allahu Akbar. A sì gbìyànjú láti ṣe yàtọ̀ láàrin káf àti kọf. Kọf ibi tó ń ti wá inú lọ́ọ̀nì, káf ìtòsí. Allahu Akbar, káf lọ́wọ́ àmbẹ̀ kìí ṣe kọf. Allahu Akbar kìí sì ṣe ká máa dára sí rọ́, máa dára sí rọ́. Ọlọ́mí lọ hajj, ẹnìkan tó wá dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, olódo bíi tiẹ̀ náà ní pèkúpè ní pè, wọ́n á mú pèkúpè wálé, wọ́n ní Allahu Akbar, èwo ní Akbar. So bí àwọn ọmọ Tọ́kì, àwọn ọmọ káfù pè, wọ́n bá fẹ́ pè káfù, Akbar, Akbar. Àwọn ọrú wọn náà tí wọ́n akẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá, tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ wa, tí wọ́n máa tún wọn ṣe Akbar báwò, Akbar, Akbar. Wọ́n rò pé yé ìwà lọ gbódò wá láti Mẹ́kà. Èsì Mẹ́kà wọn ti kọ́ ọ, ẹlòmíì tó náà gbódò wá lẹ́jọ́ tó lẹ́gbẹ̀ẹ́ ara yín, wọ́n sọ Allahu Akbar, wọn náà dé kó Allahu Akbar, pé kíni nígbà tí ìsìnkú lọ lé kí ó Akbar, 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 ìrọ̀rùn ló wọ́n jáde, Akbar. Tọ́ eléyìí jẹba àwọn. Ẹni tí ó bá lè ṣe Allahu Akbar, bóyá nítorí pọ́ jẹ́ ayaya ọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀, ya ọ̀rọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kò lè wí ọ̀rọ̀ kankan jáde. Ó náà sẹ́sì torí pé ó náà fẹ́ wà lìjẹ́nà, a jẹ́ pé yóò máa wọ sọ̀láàtì pẹ̀lú àníyàn nìkan, yóò máa wọ sọ̀láàtì pẹ̀lú àníyàn nìkan. Tó bá sọ Akbar kò ní jáde, àmọ́ tá a bá wí fún pé Akbar la máa wí, ṣùgbọ́n kò ní jáde lọ́dọ̀ tiẹ̀ pé Akbar, yóò wí nǹkan kan pẹ̀lú ahọ́n ẹ̀ gbogbo bó tilẹ̀ wù kó jáde. Torí pé òfin ṣẹ̀ríà sọ pé al-maysūru lā yasqutu bil-ma'sūr, ntọ́ rọrùn àgbọ̀dọ̀ pátì nítorí ètí ọ̀rọ̀rùn. Torí pé ẹ̀yin ò lè sọ Akbar kí ahọ́n yín ọmọ mi, ẹ lè sọ Akbar kété yín kọ́ mọ́ mi, tó à ń fẹ́ kí tiẹ̀ náà mi. Àìlèjáde ọ̀rọ̀ nǹkan mi fẹ̀lẹ́ ìjẹ́ ti àwọn kò lè sọ̀rọ̀ ń gbọ́rọ̀, àmọ́ Allah ò fún lọ́rọ̀ sọ. Ó sì ń bẹ àwọn ẹni tó ṣe pé ó fún lọ́rọ̀ sọ àmọ́ àwọn ìgbọ́rọ̀ dáadáa. Ó sì ń bẹ kò lè gbọ́rọ̀ kò lè sọ̀rọ̀, Allah ò fi kankan nu gbogbo àwọn kinní yìí dán wò, ọmọ bó ṣe dúpẹ́ fún. Tó pé ìwọ ní ìsìn tó bá fẹ́ sọ̀rọ̀
ọmọ bó ṣe lè sọ tó bá fẹ́ kóhùn rẹ̀ ọkẹ́ ọmọ bó ṣe lè sọ tó bá fẹ́ kóhùn rẹ̀ ó tínrín ọmọ bó ṣe lè sọ tó bá fẹ́ pariwo ọmọ bó ṣe lè sọ tó bá fẹ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ ọmọ bó ṣe lè sọ kí ló ní dúpẹ́ fún Allah sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ náà rádaràda kẹtẹkẹtẹ ló fi sọ ó sì ti gbàgbé pé ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid gbogbo ọ̀rọ̀ tó ń sọ màláíkà ń kọ àwọn kan wà tó yẹ pé bí Allah ṣe dọ́ dáadáa làwọn náà wà ahọ́n wọn bẹ lálàáfíà ètè wọn bẹ lálàáfíà ṣùgbọ́n wọn ò lè sọ̀rọ̀ kọ́rọ̀ jáde ó yẹ kó dúpẹ́ fún Allah àwọn eléyìí náà ṣẹ̀sìn àwọn náà sì láfojúsùn pé àwọn fẹ́ wà lẹ́jẹ̀nà èyí tí wọ́n lè ṣe wọ́n ṣe èyí tí wọ́n ò lè ṣe wọ́n filẹ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ dàníyàn. ẹni tí wọ́n mèdè lárúbáwá ń kọ́ òun náà yọ dàníyàn kì í ṣe dandan pé ẹ̀yin tẹ́ ì ṣe lárúbáwá tẹ́ ẹ bá fẹ́ sọ Allahu Akbar kẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ ní ìsìta bá pé èèyàn 100 jọ tí wọ́n ń ṣe sọ̀láàtì tí wọ́n ì ṣe lárúbáwá láwọn Áfíríkà Asia Europe America Australia majority gbogbo ẹni tó wà láyé tẹ́ bá pé èèyàn 100 jọ nù wá tá à ń ṣe Allahu Akbar èèyàn mélòó ló mọ̀ túmọ̀ rẹ̀ tí gbogbo wa sì ń wí kódà ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ àwí ju lárúbáwá lọ àmọ́ wọn ọmọ túmọ̀ rẹ̀ kì í ṣe dandan kó ọmọ túmọ̀ rẹ̀ àmọ́ dáa pé kó ọmọ túmọ̀ rẹ̀ nítorí pé nípa ọmọ túmọ̀ rẹ̀ iná ẹ̀ ní gbogbo ròyìnròyìn à ń fọkàn ro gbogbo nǹkan lé ayé kò tí ní máa wá sí ọlọ́kàn nínú sọ̀lá torí wájú ta ló dúró Allah Allah yẹn bó lórí akbar ó tóbi ju gbogbo nǹkan lọ torí ẹ̀ mi ì ṣe lárúbáwá kì í ṣe àwáwí bí gbólóhùn tá a fi ṣe sọ̀láàtì kọ gbogbo mùsùlùmí ló máa wí àwọn mọ̀mọ́ tó jẹ́ pé a lè ṣe wàhálà títí lórí pa fẹ́ kọ́ wọn ní inna a'tayna ẹnì kan àwọn mọ̀mọ́ yìí ó sọ Allahu Akbar bí Suratul Fatiha kọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ́ tó kà alhamdulillah eléyìí túmọ̀ sí wípé aláwàáwí o bá máa lọ tútùkútù pé Allahu ló tóbi jù kí ló ń ṣe ó ń ṣeré nìyẹn èdè lárúbá lọ gbọ́dọ̀ fi máa rí kílípù kan tí ń sáré ká lórí ẹ̀rọ kíní tó ń gbé ká tí àwọn kan ṣe sọ láti fúlàní tẹ́tún ká kí ó ń fúlàní ẹ sọ fún wọn kí wọ́n kú fàsìkò ṣòfò wọ́n kú tanra wọn dànù tó bá pé ìsìláàmù yìí bá ní wọ́n ń tanra wọn dànù ìsìláàmù yìí ó gbọ́dọ̀ ṣe bó ti ṣe wà ní sallu kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ̀láàtì gẹ́gẹ́ bí ẹ ṣe rí pé mò ń ṣe ni. tọ́ àní kì í ṣe àwáwí pé torí pé mi ń ṣe lárúbáwá eléyìí ń bẹ nínú tó lu àti ṣe rọrùn fún gbogbo wa ní ìsìtẹ́ nìkan bá gba Islam lónìí ní ìsìn ní sọ̀láàtì ìṣá yìí tó bá sọ fún wípé tó bá dúró lórí sọ̀láàtì á sọ pé Allahu Akbar tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ tó bá tún lọ rùkú á sọ pé Allahu Akbar tó bá gbórí sókè sami Allahu liman hamida rabbana walakal hamd ó lè pé lẹ́yìn lọ wọ́n máa kọ́ tó bá yá àmọ́ tí mú Allahu Akbar rùn bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ àwọn torí pé náà ń gbọ́ tán pé sọ̀láàtì ojoojúmọ́ náà torí Allahu Akbar gbogbo èèyàn ìlọ́mọ àwì àdúpẹ́ fún Allah. tọ́ wọ́n ní tí wọ́n bá sọ pé Allahu Akbar bọ́ẹ̀rì náà ti gbọ́ rí nígbà tí ìsànà wọn bí ẹ̀rì táwọn àwọn tí ń pè sọ láti kan wọ́n lè máa wí bẹ́ẹ̀ àbáwọn tí wọ́n máa ń rọ́sọ̀ láti lẹ́yìn máàmù tí wọ́n bẹ̀ wọ́n. Allahu Akbar bẹ́ẹ̀ ti gbọ́rú ẹ̀rì àwọn àfáàní tí wọ́n bá wí bẹ́ẹ̀ tí wọ́n fi mẹ́dì sí báà sẹ́wọ́n pé báyẹn kò ní fífàgùn Allahu Akbar so àwọn wá fàgùn kí ni ó ṣẹlẹ̀ lam yajzih wọ́n ní Allahu Akbar kò mú ẹ̀rí pé ẹni tí ń wí ó lè mẹ́rẹ̀ẹ́ ní pàkíyèsí rẹ̀ tẹ́yìn bá mẹ́ni tí bá ń wí bẹ́ẹ̀ pàkíyèsí wọn tọ́ka nínú àwọn tí bá ń sìn wí bẹ́ẹ̀ gbogbo àgbáńlá yìí bá gbọ́rọ̀ yìí lẹ́gbọ́n o
ẹ gbọ́dọ̀ sọ pé akbar, Allahu akbar. Ẹ má rò pé èdè Lárúbáwá yẹn èdè kan tí ò sẹ́ni tí ń sọ ni, kò kúkú nítumà, kò sẹ́ni nítumà. Gẹ́gẹ́ bí Yorùbá tiwa náà ni táwọn náà ń sọ, ẹni táwọn Philippines, àwọn Indonesia, àwọn Malaysia, àwọn Singapore táwọn bá ń wọ ẹnu wa wọ́n mọ̀ pé sí èdè tí a ń sọ náà sọ nítumà pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ àbí òye. Nígbà tí àwọn ẹ̀yà tá à ń bá gbé gan táwọn gan ọ̀gbédè wa wọ́n bá wà ń gbàtí àbí bẹ́ẹ̀ kọ́ ni. Torí àwọn tá a tún jọ wà ń tòsí nù ká tó wá pẹ́ni tó wà ń jìnnàjìnnà bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè máa wèdè Lárúbáwá náà bẹ́ẹ̀ wípé ìyàwó ní sọ nítumà ni, kò sí nítumà. Lárúbáwá ò dàbí báwọn ẹlẹ́sìn míì ṣe máa ń ṣe o tó láwọn sóde Híbúrù tó máa fẹ́ gbáwọn èèyàn lè jọ́sìn wọn ó lè pé kàkàmọ́kù kàkà ìwọ ní kàkàmọ́kù kàkà ń bolo ti péde o. Èdè Lárúbáwá tó mọ̀ pé èdè tí wọ́n ń sọ worldwide ni, èdè tí wọ́n ń sọ gan ní United Nations ni, èdè tí wọ́n fi ń kọ ìwé tó lọ́wọ́ fi sọ Al-Qur'an kalẹ̀, èdè tó ju gbogbo èdè tó pò ní a lè fi sọ́ńtì bẹ́ẹ̀ nù wa tá à ní wá gbólóǹtì. Kò sí èdè tó lè múnú gbogbo èdè ayé yìí. So àwọn lè má mọ̀ tó máa ń tàn wí torí ẹ̀ mọ́ wíwì kò wì mọ́ sọ pé akbar akbar Allahu akbar torí ẹ má fagùn. Ẹni tó bá sọ pé Allahu akbar sẹ́mi tó ti ṣẹlẹ̀ mẹ́rin ó fi wá òsì sẹ́mi pé náà pọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar kò sí wáwù ń bẹ́ẹ̀, kò sí wáwù ń bẹ́ẹ̀. Dípò kó sọ hamza ó fi wáwù sí. Àwọn olùmọ́ni tó bá pé báwọn ló ṣàṣìṣe eléyìí ń sì ṣẹpẹrẹ. Dípò kó sọ Allahu akbar ó ní Allahu akbar wọ́n lé eléyìí ń ṣẹpẹrẹ yàtọ̀ sí akbar eléyìí ń jẹ́ báwọn. Ó tó báwọn lẹ́yìn ìjẹ́bi tá a fẹ́ dúró sí lónìí. Ó túmọ̀ sí pé ẹ̀sìn wa ó bùkátà ká jẹ́ ẹni tó kọ́ nípa rẹ̀ ká lè bá a máa ṣe lọ́nà tá a fi máa gbà ládàá. Abẹ́ Allah azza wa jal kó ṣàlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa, ó ràn wá lọ láti máa fi ń tà ń gbọ́yé ṣèwà hù, kó lò ní sábàbí àti ṣoríire fún wa láyé àti lọ́la al-qiyamah. Ẹni tó bá níbi rẹ̀ yọ kán. Alaikum salaam. Ẹni tó bá ṣe as-salatu fanabi sallallahu alayhi wa sallam as-salatu al-ibrahimiyyah nínú tashahhud alákọ̀ọ́kọ́ ṣé yóò ṣe sujudu sahw níparí òun ló dọ́gba jù. Apá kan náà olùmọ̀ sọ pé kò sí tó burú à ń fẹ́ kó tiẹ̀ ṣe nínú tashahhud méjèèjì ṣùgbọ́n kò sẹ́rì fún. Ètò dọ́gba ni pé tó bá ti ṣe ó dàbí Imam Shafi'i tó sọ pé ó ṣe ní tashahhud alákọ̀ọ́kọ́ kò sọ pé ó ṣe tán Allahumma salli ala Muhammadin wa sallim kò ní fi wa ala alihi wa sahbihi ò ní fi ṣe torí ẹ̀ ní ti parí ló ti ṣe as-salatu al-ibrahimiyyah. Naam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب